ẹ̀yin ènìyàn mi, this is Adeleke TV. Ǹjẹ́ ti gbọ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń lọ ṣẹlẹ̀ níbi 10th year anniversary onírìsà ọba Babátúndé Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì níbi tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Oluremi Tinubu tí ó ti sọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé àwọn orin tó ń kọ nígbà tí gómìnà fẹ́ sọ̀rọ̀ that he should stop singing and go straight to his speech. She came the first time and the second time too pé kó máa pa microphone mọ́ lẹ́nu o bí ó bá dákẹ́ láti máa kọrin pé kó ka speech eléyìí tó wá kà. Àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ látàrí ìṣẹ̀lẹ̀ yìí. Ojú wo lẹ́yìn náà fi wò ó ṣe tí ìyàwó ààrẹ tó ṣe nǹkan tó dáa ni. Ṣé àrò wípé ó ní ọwọ́ kan òṣèlú nú ṣó ní àbí òní tó bá yẹ pé ẹ̀yin ni gómìnà kí lẹ máa ṣe tó bá yẹ pé ẹ̀yin ni ìyàwó ààrẹ ṣe máa gbé ìgbésẹ̀ eléyìí tí ìyàwó ààrẹ gbé tó ẹ má dẹ̀jẹ̀ gbàgbé o àwọn méjèèjì wọ́n lọ síbi ayẹyẹ ni kì í ṣe wípé ìkànnì àwọn méjèèjì gangan ló ní ayẹyẹ yẹn. Ojú wo lẹ́yìn fi wò bó lẹ́yìn ṣe rí sí ẹ wo fọ́nrán yẹn lókè báyìí ẹ wò níbi tí ìyàwó ààrẹ ti lọ bá gómìnà wípé kó má kọrin mọ́ kó stop kọrin kó má kọrin mọ́ pé kó lọ sínú speech ẹ kó lọ kà. Ojú wo lẹ́ fi wò ẹ jẹ́ ká pàdé ní comment section. Báyìí ọkọ̀ ló kọ́ mi the constituted authority of Adeleke. Ṣé bí nǹkan ló yẹ ìwọ lọ́lọ́run ní ìwọ ẹlẹ́dà mi ọba àwọn ọba olúwa olúwa ọba títí láyé kò lè yí padà bẹ́ẹ̀ni kò ní bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó wà. Máa jẹ ní 5 minutes. Orí ti tó báyìí. Títí ayé. Ṣé kí n má ṣe protocol? Máa palẹ̀ mọ́ sí. Ṣé kí n má ṣe protocol? Ó dà ó ti ní má ṣe protocol. Ó yá bẹ̀rẹ̀ sí ṣe ó ti mà. Ok. Ìyámà ni mo jẹ́. Mo mọ̀. I want to associate and felicitate with His Imperial Majesty, the great people of Ife, and the entire Yoruba race on this historic 10th coronation celebration. I will start my address by first commending our royal father for conferring the prestigious title of Yeye Asiwaju Ilẹ̀ Oòduà on the mother of the nation, our amiable first lady.